ẹ jọ̀ọ́ ẹ má bá mi pín ètò tẹ́ ṣe ń wọlé. Ẹ kálẹ́ dádì ọmọ mi Ọláìyá Adébísí election kọ electric ẹ kálẹ́ sà ọmọ ẹ jọ̀ọ́ ẹ má bá mi pín ẹ ṣé sà. Orin tí mo like ni orin yìí because a ní láti gbára. Òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ òkúdọ̀ wa kìsà, ọmọ ẹlẹ́ran òkúdọ̀ jẹ́kùn. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ òkúdọ̀ wa kìsà, ọmọ ẹlẹ́ran òkúdọ̀ jẹ́kùn. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà, ẹ jẹ́ ká forí korí. Gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa, ẹ jẹ́ ká fọwọ́ sowọ́. Lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin. Òmìnira la fẹ́. Ọmọ Oòduà kílẹ̀ fẹ́ o. Yorùbá nation ni o. Kékun lè ké bí eku. Ẹyẹ lè ké bí ẹyẹ. Àfẹ́nikẹ́ni lọ́kadà dúró la fẹ́. Olúkálùkù dájú orúkọ bàbá rẹ̀ lórí ilẹ̀ wa o. Ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí òsì tó mọ́ bàbá nìkan ò lè mú ní sí. Àló ti tó gẹ́ ò ṣe mọ́. Ìrẹ́nìjẹ́ èyí ti tó gẹ́ ìfìyàjẹni ti tó gẹ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ àwọn ẹ̀kọ́ nílẹ̀ bàbá wa. Àfẹ́kì èdè wa ó ní pàtàkì ìkúlé. A ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́ gbogbo ẹni ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgá ní ẹ máa lọ. Ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. Ìyà tá a jẹ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún ìfipábánilò ìyà ò fẹ́ mọ́. Bíbá ni ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀ lẹ́kọ̀ọ́ lò ti sún wa. A kì í bá nìkan káfàní nìkan ọ̀yà ẹ̀jẹ̀ a máa lọ ká lọ fún òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ òkúdọ̀ wa kìsà, ọmọ ẹlẹ́ran òkúdọ̀ jẹ́kùn. Òmìnira ni Yorùbá nation fẹ́ o. A ò fẹ́ ẹ̀dùn àdìsájẹ́ sílẹ̀ ìrọ́mọ́. Jìbìtì mọ́tàrá nínú ìkan ìrẹ́jẹ lẹ́dà jìbìtì tẹ̀lé nílẹ̀ bàbá wa. Ogun kan ti dàpọ̀ o Yorùbá ò ṣẹ̀rù mọ́. Bàbá lè gba Yorùbá nation àǹfààní àpọ̀jà burata. Àparò kan ò ní ìdájú kan lọ. Òfin tó mónílé lọ́wọ́ lọ́kàn. Kò sọ̀rọ̀ olówó kò sọ̀rọ̀ tálíkà. Ètò ààbò tó dájú fún gbogbo mùsùlùmí. Ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn tó péye fún tilé toko, ìtọ́jú àwọn àgbẹ̀, ìtọ́jú arúgbó, ẹnu ọ̀dọ́ tókè oníṣẹ́ ìjọba agbowó déédéé. Ilé àtura èdè àdẹ̀wà lọ́rùn, èdè wa yéra wa. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe. Àjèjì ọwọ́ kan ò bẹ̀rù torí ìṣọ̀kan ló lè gba Yorùbá nation
Produced by Yoruba Nation Diaspora Mega Rally USA. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ògbúdọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ògbúdọ̀ jẹ́ ikú. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Mo dúpẹ́ mọ́ ní Táíwò Ògúndọ̀dún. Ẹ ṣé mọ̀. Ọmọ aláṣọ ògbúdọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ògbúdọ̀ jẹ́ ikú. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà, ẹ jẹ́ ká forí korí. Gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa, ẹ jẹ́ ká fọwọ́ dọ̀wọ́. Lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin. Òmìnira la fẹ́. Ọmọ Oòduà kílẹ̀ fẹ́ o. Yorùbá nation ni o. Eku lè ké bí eku, ẹyẹ lè ké bí ẹyẹ. Àwọn ẹnikẹ́ni lọ́kadà dúró láfẹ́. Olúkálùkù dájú orúkọ bàbá rẹ̀ lórí ilẹ̀ wa o. Ẹ ò bá lẹ́kùn bàbá ní òjò bí òsì tó mọ́ bàbá nìkan ò lè mú ní sí. Àló ti tó gẹ́ ò ṣe mọ́. Ìrẹ́nijẹ èyí ti tó gẹ́ ìfìyàjẹni ti tó gẹ́ ikú ọmọdé ikú ọ̀dọ́ àwọn ẹ̀kọ́ nílẹ̀ bàbá wa. A fẹ́ kí èdè wa ó di pàtàkì ìkúlé. A ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́ tó kú ẹni ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yí ẹ kó ráńgá ní ẹ máa lọ. Ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. Ìyà tá a jẹ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀run ìfipábánilò yìí a ò fẹ́ mọ́. Bíbani ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀ légbodò ti sún wa. A kì í bá nìkan káfàní nìkan ọ̀ya ẹgbẹ́ a máa lọ kánà kó ìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ògbúdọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ògbúdọ̀ jẹ́ ikú. Òmìnira ni Yorùbá nation fẹ́ o. A ò fẹ́ ẹ̀kọ́ àdìsájẹ sílẹ̀ ìrọ́mọ́. Jìbìtì mọ́tàlá nínú ìkan ìrẹ́jẹ rẹ̀ dànù ìdíje nílẹ̀ bàbá wa. Ogun kan ti dàpọ̀ Yorùbá ò ṣẹ̀rù mọ́. Bàbá lè gba Yorùbá nation àǹfààní àpọ̀jà burata. Àparò kan ò ní ìdájú kan lọ. Òfin tó mú nílé lọ́mọlọ́kọ̀. Kò sọ̀rọ̀ olówó, kò sọ̀rọ̀ tálíkà. Ètò ààbò tó ń dájú fún gbogbo mùsùlùmí. Ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn tó péye fún tilé tòkó, ìtọ́jú àwọn àgbẹ̀, ìtọ́jú arúgbó, ẹnu ọ̀dọ́ tókè oníṣẹ́ ìjọba agbowó déédéé. Ilé àtura èdè àdẹ̀ wa lọ́rùn, èdè wa yéra wa. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe. Àjèjì ọwọ́ kan ò bẹ̀rù torí ìṣọ̀kan ló lè gba Yorùbá nation fún wa. Óyá o, óyá o, ọmọ Oòduà, óyá ká lọ. Óyá o, óyá o, ọmọ Oòduà, óyá ká lọ. Óyá o, óyá o, ní Yorùbá nation, óyá ká lọ. Óyá o, óyá o, ọmọ Oòduà, óyá ká lọ. Yorùbá nation tiwantiwa. Yorùbá nation tiwantiwa. Yorùbá nation tiwantiwa. Produced by Yoruba Nation Diaspora Mega Rally USA.
ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gbọ́ òmìnira tiwa. Ẹ káàbọ̀ dádì mi Sunday Adébánjọ. Ẹ ṣé ẹ jọ̀ọ́ mò ń pín ètò ni o. A máa tó bẹ̀rẹ̀. Mò ń try láti pín ètò. Ẹ máa bá mi pín bí ẹ ṣe ń wọlé. Mo dúpẹ́ dádì ọmọ mi Ismoli Keyus. Ẹ ṣé gan ni. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gbọ́ òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ egun. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gbọ́ òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gbọ́ òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ egun. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà, ẹ jẹ́ ká forí korí. Gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. Ẹ jẹ́ ká fọwọ́ dọ̀wọ́. Lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin. Òmìnira la fẹ́. Ọmọ Oòduà kílẹ̀ fẹ́ o. Yorùbá nation ni o. Kékun lè ké bí eku. Ẹyẹ lè ké bí ẹyẹ. Àfẹ́nikẹ́ni lọ́kadà dúró láfẹ́. Olúkálùkù dá lórúkọ bàbá rẹ̀ lórí ilẹ̀ wa o. Ẹ ò bá lẹ́bùn bàbá ní òjò bí òsì tó kọ́ bàbá nìkan ò lè mú ní sí. Àló ti tó gẹ́ ò ṣe mọ́. Ìrẹ́nìjẹ èyí ti tó gẹ́, ìfìyàjẹni ti tó gẹ́, ikú ọmọdé ikú ọ̀dọ́ àwùjọ ẹ̀kọ́ nílẹ̀ bàbá wa. A fẹ́ kí èdè wa ó di pàtàkì ìkúlé. A ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgá yín ẹ máa lọ. Ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. Ìyà tá a jẹ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún ìfipábánilò yìí a ò fẹ́ mọ́. Bíbani ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀ légbodò ti sún wa. A kì í bá nìkan káfàní nìkan ọ̀ya ẹ̀jẹ̀ a máa lọ kánà kan ìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ egun. Òmìnira ni Yorùbá nation fẹ́ o. A ò fẹ́ ẹ̀kọ́ àdìsájẹ sílẹ̀ ìrọ́mọ́. Jìbìtì mọ́tàrá nínú ikọ̀ ìrẹ́jẹ lẹ́ka lòdì tí wọ́n ṣe nílẹ̀ bàbá wa. Ogun kan ti dàpọ̀ o, Yorùbá ò ṣẹ̀rọ. Bàbá lè gba Yorùbá nation àǹfààní àpọ̀jà burata. Àparò kan ò ní ìgbàjú kan lọ. Òfin tó mónílé lọ́mọlọ́kọ̀. Kò sọ̀rọ̀ olówó, kò sọ̀rọ̀ tálíkà. Ètò ààbò tó ń dájú fún gbogbo mùsùlùmí. Ẹ̀kọ́ ọ̀fẹ́, ìwòsàn tó péye fún tilé toko, ìtọ́jú àwọn àgbẹ̀, ìtọ́jú arúgbó, ẹnu ọ̀dọ́ tókè oníṣẹ́ ìjọba agbowó déédéé. Ilé àtura èdè àdẹ̀ wa lọ́rùn, èdè wa yéra wa. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe, àjèjì ọwọ́ kan bẹ̀rù lórí. Ẹ má jẹ́ kí n gbà wá ní àsìkò. Ẹ káàbọ̀. Ìṣọ̀kan ló lè. Ẹ má bínú. Mo ń kí wa pé ẹ káàbọ̀ sí orí ètò yín, ètò wa. Mo rí gbogbo wa bí ẹ ṣe ń wọlé. Nǹkan kan tí nǹkan fẹ́ kẹ́ bá mi ṣe ni pé ẹ bá mi pín ètò yìí. Mi ò rò pé ó jáde. Then notification kò wà on mọ́, wọ́n ti kọwọ́ bọ̀, ṣùgbọ́n kò kan ayé. Ibi tá à ń lọ ni àwa kọjú sí. Bẹ́ẹ̀ ni. So ẹ jọ̀ọ́ ẹ bá mi pín bí ẹ ṣe ń wọlé. Ẹ jẹ́ ká ẹ má bínú. Ẹ ṣé gan ni, ẹ máa bá mi like, ẹ máa bá mi love. A máa gbọ́ orin orílẹ̀-èdè wa then láti bẹ̀
a máa fi ti Olúwa síwájú, a máa lọ nínú àdúrà. A máa lọ nínú àdúrà, ẹ má bínú o, mo ń wá, mi ò lo studio, so ibi tí mo fi orin orílẹ̀-èdè wa sí ni mo ń wá, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Nǹkan tí mò ń wá, wáì tá à ń dúró, ẹ kàn máa bá mi, ẹ máa bá mi ṣe kí ni? Ẹ máa bá mi pín, ẹ máa bá mi like, love. Mo mọ̀ ọ́ lórí o. Ọwọ́ tẹ fi ń pín, ọwọ́ tẹ fi ń tẹ like, love, ọwọ́ tẹ fi ń comment. Ẹ ní fọwọ́ náà gbé ọmọ sí o, ẹ ní mọ̀ kóró o. Ẹ máa mú nínú owó lágbára Ọlọ́run. Ayọ̀ ayọ̀ ní ti ọmọ Ọlọ́run, ayọ̀ ló máa jẹ́ ti gbogbo wa ní àṣẹ Èdùmàrè. Mo appreciate yín. Olúwa a dúpẹ́ nítorí pé ẹ ṣeun, nítorí pé àánú yín dúró láéláé. A yìn yín lógo, a mọ̀ ọ́ lóore o, nítorí pé ẹ ò fi wá sílẹ̀ ní ìgbà kankan. Nítorí pé ẹ jẹ́ kí ogun ayé, ẹ jẹ́ kí ó borí wa. Ẹ ṣeun, ògo ni fún orúkọ mímọ́ yín. A fẹ́ máa lọ nínú ètò. Olúwa ẹ gbà ẹnu mi sọ̀rọ̀. Ẹ yà mí sí mímọ́. Gbogbo etí tí yóò gbọ́ mi, gbogbo ojú tí yóò wò mí, Olúwa ẹ ya gbogbo wa sí mímọ́ ní àpapọ̀. Orílẹ̀-èdè Yorùbá, ó di ọwọ́ yín, ẹ bá wa ṣe. Gbogbo àtúnṣe tí ó tó àti èyí tó yẹ, ẹ bá wa ṣe o. Gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà ní ìlú náà, pàápàá jùlọ àwọn tó, gbogbo wọn pátápátá, àwọn ọmọ Yorùbá àtàtà, àwọn ọmọlúàbí Yorùbá, ẹ bá wa dáàbò yín tó nípọn bò wọ́n. Nígbà tí orílẹ̀-èdè Yorùbá yìí bá dé, ká má fi ẹnikẹ́ni nínú wa ṣe àwátì. A ó máa yìn yín, a ó máa gbé yín ga. Jésù agbára wa. Àmín, àmín. Ẹ jẹ́ ká gbọ́ orin orílẹ̀-èdè wa. Ẹ̀yin àti èmi ní ògo adúláwọ̀. Ẹ káàbọ̀ sí orí ètò. Mo máa bẹ̀rẹ̀ sí ní kí wa ní ìkọ̀ọ̀kan báyìí. Mo kí Dádì Ọláìyá Adébísí, ẹ káalẹ́ sà. Mọ́mì mi, ẹ ṣé gbogbo ìgbà. Mọ́mì Táíwò Ìdúnjọbí, ẹ ṣé gidi gan. Àmì àṣẹ Èdùmàrè, ẹ ṣé o àtẹ̀yin náà. Èèyàn yìí, àwọn ti Ìyálájé, Dádì Ọlánìpẹ̀kun Táíwò, God bless you sir. Dádì Sunday Adébánjọ, ẹ ṣé gidi gan ni, mo mọ̀ lórí o. Dádì Ismail Keyus, ẹ káàbọ̀, ẹ ṣé gidi gan ni. Mọ́mì mi, my beautiful mommy, Mọ́mì Abímbọ́lá Onífádé, ẹ kú gbogbo ìgbà, ẹ kú ìfẹ́, ẹ kú àdúrótì mi. Èèyàn yìí, Dádì Pastor Marcel Babatope, God bless you, ẹ ṣé gidi gan ni. Ẹ máa bá mi pín ètò. Mo kí ọmọ ìyá mi, èèyàn yìí tí mi ò ní wá wọn sí, ọ̀gá mi, bàbá mi, ọmọ ìyá mi tí a mọ̀ sí Dr. Michaela. Mo mọ̀ pé máa darapọ̀ mọ́ wa later. Ẹ ṣé gidigidi gan ni, ẹ kú àdúrótì. Ojú òní tì yín o, bẹ́ẹ̀ ṣe ń dúró tì mí ní gbogbo ìgbà, Ọlọ́run máa dúró tì, ó máa wà pẹ̀lú ilé àti ọ̀nà yín. Ẹ ṣé gidi gan. Ẹ jẹ́ ká tẹ̀síwájú torí mi ò fẹ́ gbà wá ní àsìkò ju bí ó ṣe yẹ lọ. Tí ẹ bá wo orí ọ̀rọ̀ wa,
tí ẹ bá wo àkọlé ọ̀rọ̀ yìí, ìbò ti parí ṣùgbọ́n kí ni Yorùbá nation ó ń tẹ̀síwájú. Wọ́n dìbò wọn ò dìbò kò kàn wá. Pàápàá jùlọ irú ìbò wo ni ó wáyé. Mo fẹ́ béèrè ìbéèrè kan ní ọwọ́ ẹ̀yin àti èmi. Kí ni nǹkan tí ẹ̀yin rí dìmú? Ẹ̀kọ́ wo lẹ rí kọ́ nínú ìbò tó wáyé? Kí lẹ lè rí tọ́ka sí? Ṣé bí wọ́n ṣe máa ń dìbò ni wọ́n dìbò yan ní ìlú mujẹmujẹ yan? Kí ni nǹkan tó kọ́ wa gẹ́gẹ́ bí ìran Yorùbá, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Kí ni nǹkan tí ìbò tí wọ́n dì, kí ni nǹkan tó mú dání? Irú ọgbọ́n wo ló mú dání? Irú ẹ̀kọ́ wo ló kọ́ ọmọdé àti àgbà? Irú ẹ̀kọ́ wo ló kọ́ obìnrin àti ọkùnrin? Kí ni ìtumọ̀ ohun tí ó sọ fún wa? Ṣé ń gbọ́ mi sọ? Ṣé ń gbọ́ mi? Ẹ jọ̀ọ́ ẹ bá mi comment ẹ bá ń gbọ́ mi. Oh, Daddy Tijani Suleiman, ẹ jọ̀ọ́ ẹ má bínú, mi ò rí orúkọ yín, mo ṣẹ̀ rí ń bí báyìí. Irú ẹ̀kọ́ wo ló fi kọ́ ẹ̀yin àti èmi? Kò sí nǹkan tó kàn wá. Mò ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ṣé ń gbọ́ mi ṣá? Ẹ bá mi comment tí ẹ bá ń gbọ́ mi. Mo fẹ́ make sure pé mi ò sọ̀rọ̀ sí. Ṣé tẹ bá ń gbọ́ mi ẹ bá mi comment pé ẹ ń gbọ́ mi ẹ jọ̀ọ́. Okay. Kí ni nǹkan tó yí arí kọ́? Kí ni nǹkan tí ẹ̀yin àti èmi rí kọ́? Àwọn ọmọ Yorùbá míì sọ pé okay o, wọ́n ti gbàgbọ́ pé ìdìbò ọmọ Yorùbá ti wọlé. Tòótọ́, please let us keep on praying for Yorùbá nation. Ẹ ṣé Ayọ̀mí pọ̀ sí, mọ́mí Ayọ̀mí pọ̀ sí, bẹ́ẹ̀ ni mà. À ń gbàdúrà fún Yorùbá nation. Títorí ẹ̀ mo ṣe máa ń lo kinní mi yìí, flag Yorùbá nation mi, tí n bá ti jáde ní gbogbo ìgbà, because no shaking. Ẹ ṣé mọ́mí mi Abímbọ́lá Onífádé, mo appreciate yín mà. No shaking. Àwa ń tẹ̀síwájú, ìtẹ̀síwájú ni ọ̀pá ìṣẹ́gun. Tẹ́ bá ń gbọ́ Christian máì tí wá sí mi. Tí ẹ bá ń gbọ́ gẹ́gẹ́ bí orin onígbàgbọ́ ṣe sọ, ẹ máa tẹ̀síwájú láì bẹ̀rù, láì ṣojo, láì míkàn, láì fòyà. Títí tí Èdùmàrè máa fi gbé wa dé ilẹ̀ ìlérí wa. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ má jẹ́ ká sọ ìrètí nù. Mo ti bá àwọn kan sọ̀rọ̀, àwọn ẹlòmíì ti sọ ìrètí nù. Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, àfẹni tó bá forí tì dé òpin, òun la ó gbàlà. Ẹ jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn. Ẹ jẹ́ ká gbà pé bó ṣe wo Olúwa ni, bó ṣe wo Ọlọ́run ló ń ṣe ọlá ẹ. Ṣùgbọ́n fún ìgbà díẹ̀ ni. Ẹ rántí pé ewé kan kò lè jábọ́ ní ara igi kí ọba òkè má mọ̀ sí. Ọlọ́run mọ̀ sí. Bó ṣe máa ṣẹlẹ̀, bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá bó ṣe máa ṣẹlẹ̀, Ọlọ́run nìkan ló yé. Tó dẹ̀ máa ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnà. Ó máa ṣojú ẹ̀yin àti èmi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá kan tiẹ̀ ń sọ, pàápàá jùlọ nǹkan tó kọ̀yàn lóminú jù ni pé ní ìlú mujẹmujẹ yan náà, àwọn ọmọ Yorùbá kan ṣì ń believe, wọ́n ṣì ní ìgbàgbọ́ wípé okay o, Yorùbá ti dé ibẹ̀, Yorùbá ló kàn, Yorùbá dẹ̀ ti dé ibẹ̀, ó parí fún ọdún 4 míì. Kò jọ rárá. Ṣé bó ṣe yẹ kí ìlú rí, òun ni ìlú lórí yan? Ẹ sọ fún mi. Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ. Ebi ń pa àwọn ènìyàn, ìnira pọ̀. Gbogbo ẹ̀ dojúrú, gbogbo ẹ̀ rí rádaràda, ó rí rédèrèdè. Kò sí iṣẹ́, kò sí owó, kò sí iná, kò sí omi, kò sí ilé ìwòsàn tó tọ́ àti èyí tí ó péye, kò sí ilé ìwé tó wà, àwọn mẹ̀kúnnù ò lè lọ síbẹ̀. Ẹ rántí pé orin Yorùbá sọ wípé bí a ṣe bí ẹrú, òun la bí ọmọ. Kò sí nǹkan tó jọ ní ìlú yan. Ìdí nìyẹn tá ṣe ní láti ṣe kíni, tá ṣe ní láti máa tẹ̀síwájú. Wọ́n dìbò, wọn ò dìbò. Bàbá Tinubu ló wọlé, àwọn kan náà kò kàn wá. Sanwó-Olú ló wọlé ní ìlú, kò kàn wá. Tìpínlẹ̀ Ọ̀yọ́ gan náà kò kàn wá. Yorùbá nation yan, òun ni kẹ́ jẹ́ ká wá tiraka mọ́. Òun ni kẹ́ jẹ́ ká wá máa tẹ̀síwájú sí. Ẹ bá wa béèrè ní ọwọ́ wọn.
béèrè ní ọwọ́ wọn wípé ṣé bí wọ́n ṣe ń de ìbò ní àwọn orílẹ̀-èdè tí àwọn máa ń lọ, tí bàbá Tinubu máa ń lọ ní gbogbo ìgbà lóòrèkóòrè ní ìlú London, ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbé wọn wọlé? Èrú, wọ́n fi èrú gba ìbùkún. Ẹ rántí o, ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ̀yin pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá kan tí wọ́n sọ pé ọmọ ó ti débẹ̀, inú wọn ti dùn. Ẹ rántí pé Shettima òun ni godfather àwọn terrorists. Ẹ káàbọ̀ Daddy Taiwo Látúnbọ̀sùn. Shettima òun ni godfather àwọn terrorists. Ṣé rí pé wọ́n dákẹ́, ewu ń bẹ lóko ló ń gẹ́ gangan fún rẹ̀, ewu ni. Wọ́n dákẹ́, àgbúrò bandit mọ́ fúngbà díẹ̀ ni. Tí wọ́n bá ti lè bẹ̀rẹ̀ ìjọba ti bàbá Tinubu pẹ̀lú Shettima, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Yorùbá nation òun ni Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Màá play nǹkan kan fún wa, ẹ máa gbọ́. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìlú Èkó nígbà ìdìbò. Ṣé rí pé ó wá di ẹlẹ́yàmẹ̀yà àti ẹ̀sìn. Nǹkan tí mi rí dìmú ni mò ń sọ fún yín yìí. Ẹ̀yin náà lè máa bá mi type síbi comment. Kí ni nǹkan tẹ́yin rí dìmú? Ọgbọ́n wo lẹ rí kọ́? Kí ni nǹkan tẹ́ lè fàyọ? Nǹkan tí mi lè fàyọ ni wípé ìjà ẹlẹ́yàmẹ̀yà, ìjà ẹ̀sìn, àfi kí Ọlọ́run kó gba ìṣàkóso. Ó wá di pé Ìgbò àti Yorùbá, nǹkan tí ó ti ṣẹlẹ̀ nígbà yẹn lọ́hùn rí, nígbà ayé bàbá wa Awólọ́wọ̀ àti ti Àsíkwe àti Tójúkù, gbogbo ẹ̀ báwọn yan àwọn Fúlàní. Ṣé rí pé ọ̀nà àbáyọ nìkan, ọ̀nà àbáyọ tí ẹ̀yin àti èmi ní òun ni pé kí Yorùbá máa lọ. Ariwo yìí dẹ̀ la ti ń pa láti ọdún yìí, nǹkan tó bí Yorùbá nation, nǹkan tí bàbá wa Awólọ́wọ̀, nǹkan tí bàbá Bọ́lá Ìgè tí wọ́n pa bàbá Bọ́lá Ìgè sí, òun ló ṣẹlẹ̀ yan. Nǹkan tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, àwọn bàbá Bánjí Akíntóyè, àwọn bàbá Chief Imam, Dr. Chief Sunday Adéyẹmọ àtàwọn bàbá yòókù, àwọn àgbààgbà yòókù lọ́kùnrin lóbìnrin táwọn ò mọ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀, nǹkan tí wọ́n ń pariwo òun ló délẹ̀ ní ẹ̀yìn ṣẹmọ̀ nípa ìdìbò tí wọ́n ṣe tán yìí. Àwọn ẹlòmíì tiẹ̀ wọn ò gbà wọlé, àti mọ̀gbọ́n pàápàá bóyá wọ́n sì máa ṣe kí ni, wọ́n máa gbé ìjọba fún bàbá Bọ́lá Ahmed Tinubu nínú oṣù karùn-ún. Nínú oṣù karùn-ún, ọjọ́ kan ó dín lọ́gbọ̀n ọjọ́ àti mọ̀. Ẹ jẹ́ kí n sáré play kìíní yìí fún wa, ẹ bá mi gbọ́. Ẹ gbọ́. Ní àkọ́kọ́ náà, ẹ wò bí àwọn èèyàn wọ́n ti ṣe kí ni, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fa passport wọn ya. Àwọn tí wọ́n wà ní ìdálẹ̀, tí wọ́n wà káàkiri, wọ́n wà ní ṣẹ́mọ̀, wọn sì ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn míì wà ní Canada, àwọn míì wà ní America, àwọn míì wà káàkiri ní London, káàkiri wọ́n ti ń ṣe kí ni, wọ́n ti ń gé passport orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé wọn ò gbàgbọ́ nínú ìlú yẹn mọ́. Ìdí tá ṣe ní láti ṣe kí ni, tá ṣe ní láti Yorùbá nation láti tẹ̀síwájú, ká má ṣe jẹ́ kó rẹ̀ wá. Ìdí tá ṣe ń sọ pé kò jọ rárá, kí ni ọgbọ́n tí ẹ̀yin kọ́ àti èmi kọ́? Ìbéèrè ẹ máa rí o, àpẹẹrẹ rí. Good evening, fellow Nigerians. Having critically observed the way and manner the Nigerian election has been conducted so far, I have come to the conclusion that Nigeria can never be redeemed. As a result, I have decided not to be associated with anything called Nigeria.
In order to buttress my assertion, I hereby destroy my Nigerian passport. Thank you. God bless. ṣé ẹ ti rí ẹ jẹ́ kí n sáré kí àwọn tán ṣẹ̀ wọlé kò hàn níbi nǹkan tí mò ń lò. Mo kí mọ́mì mi Esther Adéọlá, God bless you mọ́mì, dádì Ọláìyá tàbí mọ́mì Ọláìyá Adébísí, dádì mi Olúwaṣeun Arówólò, ẹ ṣé gidi gan ni. Mo sọ fún yín wọ́n ti tọwọ́ bọ page mi but kò ṣe nǹkan kan. So ẹ ti rí ẹni tó ṣe kí ni wọ́n ṣe, ó ya passport ẹ̀, ó ya passport ẹ̀ lẹ́yìn ìdìbò, lẹ́yìn ìgbà tí our Yorùbá nation no going back, bẹ́ẹ̀ ni láṣẹ Olódùmarè no going back, bẹ́ẹ̀ ni mọ́mì mi Táíwò Ìdúnjọbí no going back. Ṣé ti rí ó ti ń ṣẹlẹ̀, wọn ò ní ìgbàgbọ́ nínú ìlú yẹn mọ́. Ẹ jẹ́ kí wọ́n ṣe kí ni, kí wọ́n ti ìlú yẹn ká pín, kóníkálùkù máa lọ ní ìlú ẹ̀, ó ti tó gẹ́. Wọ́n dìbò ni, wọ́n kàn dìbò, kò sí ìdánilójú wípé wọ́n máa gbé ìjọba fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Mo ní láti fún wọn ní ọ̀wọ̀ tí wọ́n, ẹ jọ̀ọ́ ẹ má bínú, mi ò gbàgbọ́ nínú bàbá Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọmọlúàbí Yorùbá, mo ṣe fún wọn ní ọ̀wọ̀ tí wọn. A gbọ́dọ̀ wo nǹkan táwọn ń ṣe, ṣọ́rọ̀ mi yé yín, gbogbo wa ṣẹ́ bí wọn tí wọ́n ń ṣe àwọn ò ní wò. Ṣé ti rí ara nǹkan, ara àpẹẹrẹ, ara nǹkan tí èmi kọ́, ara ẹ̀kọ́ tí èmi rí kọ́ nínú ìdìbò tí wọ́n ṣe kọjá, ìkan nínú ẹ̀ nìyí. Àwọn èèyàn ti ń sọ̀rọ̀ sókè, wọ́n ti ń ya passport wọn. Gbogbo àwọn tí wọ́n wà káàkiri ní ìlú òkèèrè, wọ́n láwọn ò ní ìgbàgbọ́ nínú orí ìlú mùjẹ̀mùjẹ̀ yan mọ́. Ṣé ìgbà yìí láàárọ̀, ara ìdí tá a ṣe ní láti pín nìyẹn. Ẹ farabalẹ̀ dáadáa o, ẹ máa bá mi like love bẹ́ẹ̀ ṣe ń gbọ́. Ẹ gbọ́ ilé yìí, ó pọ̀, ẹ gbọ́ ilé yìí. For those that have won, I'll ask you this. What did you win? Did you win the confidence of the people, or you won intimidation and fear of the people? Did you win the belief of the people, or you won their disbelief in what Nigerians become sadly? Did you win the trust of the people, or you won the discontent of the people? Did you truly win them over, or you won chaos on the streets? Did you truly win the affirmation of the people, or you won the coercion of the people? Did you really win the togetherness of the people, or you won the division of the people because of your own innate selfish benefits? Did you truly win the love of the people, or you won the disgust of the people? So I ask again, for all of those that won by coercing the people, what did you win, I ask you? One day will come, we'll grow old, we'll be in our dying beds, and we'll take a panoramic view at our lives. Would you truly say that this was a moment you were proud of? Would you truly tell your children that this is a moment I can bequeath to you as my legacy? Would you truly say it was a sweet victory? Because after all is said and done, life will have stripped you to bare knuckle. It will be a preparation to meet your maker, and you will take a panoramic view of your life. You've got nothing to hide or no shame. You are no longer who you used to be. It is going to be you and your conscience. What will you say to yourself about this moment? And that's why today should be a time of introspection. I believe Nigeria can heal despite the brokenness in the country today. But for us to heal, we need to tell ourselves the truth. And for those that did win
in a clean way that got the affirmation of the people. Continue to do your good work. Continue to win the trust of the people. But in all of this, have we truly won together? Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Mo rí bàbá mi Dr. Michaela èèyàn yìí, ọ̀gá mi, bàbá mi, ọmọ ìyá mi àtàtà. Ẹ káàbọ̀, ẹ ṣé gidi gan ni sir, mo dúpẹ́. God bless you sir. Mo ń ka comment ẹ̀yin èèyàn mi. Mo ń ka comment wa. Best of all, bẹ́ẹ̀ ni sir. Yoruba nation is the best. That's it. Ìbò tí wọ́n dì kọjá yìí. Mo ṣe rí kan, ẹ káàbọ̀ sir Dr. Michaela. Ẹ ṣé o, àjọṣe wo ní bàjẹ́. Mo mọ̀ ọ́ lóore. Ẹ káàbọ̀ sir, ẹ ṣé gan sir. Kí ni ìbò tí wọ́n dì kọjá yìí? Ṣé ti gbọ́ nǹkan tí arákùnrin yẹn sọ? Ó pín, ó ń sọ fún wa pé nǹkan kan ó máa ṣẹlẹ̀ tẹ́yin àtèmi tá a mọ̀, ṣùgbọ́n Ọlọ́run mọ̀. Yorùbá nation, ìpìlẹ̀ tí Elédùmarè fi lélẹ̀ ni, kì í ṣe pé ènìyàn, Ọlọ́run ló fi lélẹ̀. Òun ni bí Ọlọ́run ṣe máa rin ìrìn àjò yẹn náà, ó máa fi jọ wá lójú ni, ó máa fi yẹ ẹ̀yin àti èmi lẹ́nu ni. Ìpìlẹ̀ lásán rí yìí. Òun ni arákùnrin yẹn sọ. Òun ló ṣe ń sọ nǹkan tó sọ pé kí ni lẹ́yìn ìdìbò? Okay, ẹ ti dìbò. Wọ́n ti kéde ẹni tó wọlé, àti ní ti ààrẹ, àti ní ti àwọn gómìnà. Gbogbo èrú, gbogbo nǹkan tí wọ́n ṣe, tí wọ́n fi gbé ti ààrẹ sí ibẹ̀, tí wọ́n fi gbé ti gómìnà, tí wọ́n fi wọ́n ti gbà á. Ṣùgbọ́n kí ni nǹkan tó yóò ṣẹlẹ̀? Kí ni wọ́n fi ṣe? Ṣé ire ló dá sílẹ̀ ní àbí ibi? Wọ́n fi pín, ṣé wọ́n fi pín àwọn ènìyàn ni àbí wọ́n fi ṣe kí ni? Wọ́n fi jẹ́ káwọn ènìyàn rẹ́. Ṣé wá ti rí i pé kò sí irọ́ níbẹ̀? Kí oníkálùkù kí ó máa lọ. Gẹ́gẹ́ bí èmi náà, ọmọ Yorùbá àtàtà ni mí tó dúró tán. Ọmọ Yorùbá tí kò ní àbàwọ́n nínú. Bẹ́ẹ̀ ni, mi ò kí ń ṣe tòkunbọ̀ ọmọ Yorùbá. Yorùbá paraku ni, tínú mi dẹ̀ máa ń dùn ní gbogbo ìgbà pé mo jẹ́ ọmọ Yorùbá. Mi ò tún wá jẹ́ ọmọ Yorùbá nìkan, mo tún nífẹ̀ẹ́ ìran mi. Nígbà tí ìdìbò ti gómìnà ti Èkó, ẹ̀yin náà ṣàmọ̀ gbogbo awuyewuye tó ṣẹlẹ̀ pẹ̀lú tara, mi ò fẹ́ ṣẹ̀mọ̀. Ó wá di pé Yorùbá ni, Ìgbò ni mí. Ó wá di, a wá rí pé tí a bá ṣọ́ ara wa, ká tètè kíyèsára, ká jí kúrò nínú oorun wa, kómi má bàa ṣe kíni, kó má bàa tẹ̀yìn wọ ìgbín wa lẹ́nu. Mo rí ọgbọ́n gidigidi kọ́. Ó dẹ̀ dá mi lójú pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu gan, àwọn náà máa ṣe kíni, wọ́n lè máa gé ìka wọn jẹ, wọ́n máa gé ìka jẹ. Pé táwọn bá mọ̀ ni, wọ́n lè má sọ lójú sí gbangba. Tí wọ́n bá dá jókòó, wọ́n máa bi ara wọn léèrè pé ìbá dá táwọn bá ti mọ̀, àwọn ò bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn Yorùbá nation, àwa tá à ń pariwo Yorùbá nation. Bóyá gbogbo eléyìí bá ti ṣẹlẹ̀ sí àwọn, torí pé ojú tì ní fún wọn. Bí arákùnrin yẹn ṣe sọ, ẹni tí ó sọ̀rọ̀ tán tí mo play fún wa, ṣé gbọ́ nǹkan tó sọ? Ní ọ̀dọ̀ sí wọn, ní ọ̀dọ̀ ẹni tó sọ̀rọ̀ yìí, kò gbàgbọ́, tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé àwọn ni wọ́n ṣe kíni, ni wọ́n win ìbò ààrẹ. Àti ti ìlú Èkó náà, àwọn wọn gbàgbọ́. Wọ́n wá ń béèrè bí gbogbo wa ṣe máa ń béèrè pé ẹ̀rí ọkàn tí wọ́n bá dá jókòó, tí wọ́n bá wò, ṣé tòótọ́ ní tòótọ́? Ẹ káàbọ̀, ọmọlúàbí ni mí, ọmọ Yorùbá rere. Ẹ ṣé, ẹ káàbọ̀ sáà ọ̀ma, ẹ ṣé gidi gan ni. Pé ṣé tòótọ́ ní tòótọ́ tí wọ́n bá jókòó, tí wọ́n bá ní ẹ̀rí ọkàn, tí wọ́n bá ro àròjinlẹ̀, àfi tí wọ́n bá ní ẹ̀rí ọkàn nìkan ló kù. Ṣé ní tòótọ́ àwọn ni wọ́n win? Ṣé tòótọ́ ní tòótọ́, ṣé wọn ò gba ọ̀nà ẹ̀bùrú àti sanwó ikú?
ṣé ní tòótọ́ àwọn ọmọ Yorùbá tí wọ́n wá ń lé káàkiri tí wọ́n wá ń pariwo pé ọmọ Odùduwà tí wọ́n ń pe àwọn ọmọ Yorùbá àwọn ọmọ káàárọ̀ òjíire tí wọ́n ń wá wọn káàkiri ní ìgbà ìdìbò ìbá ṣe pé ní tòótọ́ nígbà náà wọ́n dúró tán pẹ̀lú wọn wọ́n nífẹ̀ẹ́ ìran wọn ò ní láti ṣe gbogbo wàhálà tí wọ́n ṣe yan à ń bọ̀ wá sí pé kí ni ọjọ́ ọ̀la ìran Yorùbá ní ìlú yan ní orílẹ̀-èdè yan kí ni ọjọ́ ọ̀la kí ni àtúnṣe tí wọ́n fẹ́ ṣe fún ìran Yorùbá kí ni wọ́n máa gbé ṣe ó yẹ kó mọ̀ pé iṣẹ́ ojú ogun ni wọ́n wà torí pé oníkálùkù kì í ṣe arákùnrin kan tí mo fi hàn wáyàn nìkan ló gbé passport tiẹ̀ o ẹlòmíì náà tún wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí oníkálùkù bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé passport wọn torí pé wọ́n gbàgbọ́ mọ́ wọn ò ní ìgbàgbọ́ kò sí trust ẹ̀yin náà dẹ̀ mọ̀ bí ọkọ àti aya bá wà bí ọ̀rẹ́ àti ọ̀rẹ́ bá wà ẹ̀gbọ́n àti àbúrò tí wọn ò bá ní ìgbàgbọ́ nínú ara wọn tó jẹ́ pé tó bá gbé omi kalẹ̀ nísìnyí bí omi ṣe wà ń bí ìbàdí tí mo mu tí n bá gbé nǹkan kalẹ̀ tèmi àtọ̀rẹ́ mi wà kí n ní mo lọ tọ̀ kí n padà dé tí mi ò bá mu mi ò ní ìgbàgbọ́ nínú onítọ̀hún nǹkan tí àwọn tí wọ́n ń gé passport wọn yẹn náà ń ṣe nìyẹn wọn ò ní ìgbàgbọ́ mọ́ rárá nínú wọn wọ́n rí pé ọ̀dàlẹ̀ wọ́n rí pé kò sí ọjọ́ ọ̀la èmi ní ìgbàgbọ́ pé bí Ọlọ́run ṣe fẹ́ kó rí òun ló ń rí yìí bí ọ̀rọ̀ Yorùbá nation bó ṣe máa tètè wá sí ìmúṣẹ òun ló ń ṣẹlẹ̀ yìí torí pé Ọlọ́run kò fẹ́ gbé ògo rẹ̀ fún ènìyàn bí kò ṣe fún òun Ọlọ́run ọba tí kì bá ṣe bẹ́ẹ̀ irú gbogbo eléyìí kò ní máa ṣẹlẹ̀ irú àṣírí tó ń tú yìí kò ní máa tú irú pé àwọn ògbàyàn gbọ́ àwọn ògbẹ́ni yìí gbọ́ àwọn ògbà Táyé gbọ́ wọn ò gbà Kọ́hìndé gbọ́ kò ní wáyé ṣùgbọ́n Ọlọ́run fẹ́ tú àṣírí wọn Ọlọ́run fẹ́ ṣe yẹ̀yẹ́ wọn Ọlọ́run fẹ́ fi wọ́n ṣe ẹlẹ́yà kí wọ́n fi lè rí wípé kò sí nǹkan kan kò sí ọjọ́ ọ̀la fún ìlú orílẹ̀-èdè Nàìjíríà yan mọ́ bí kò ṣe pé kí oníkálùkù kó pín gàárì kí oníkálùkù máa lọ ní ìlú ẹ̀ torí pé ìyà yìí ti tó gẹ́ ìnira yìí ti tó gẹ́ ìpọ́njú yìí ti tó gẹ́ àwọn tí ò yẹ kí wọ́n dèrò kí wọ́n lọ sọ́run ọ̀sán gangan àìsàn kínkínní àìsàn tí ò yẹ kó mú ẹ̀mí wọn lọ rárá òun ló ń pa wọ́n ìsẹ́yìí gan owó gangan láti tún gba owó ní ìlú yan wàhálà tún ní ṣé bó ṣe máa lọ nìyẹn irú ìjọba wo lẹ fẹ́ ṣe báwo lẹ ṣe fẹ́ ṣe ibo lẹ ti máa bẹ̀rẹ̀ ibo ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ó wá mú mi yà sí ọ̀dọ̀ ọba tí wọ́n ń pè ní bóyá kí n tẹ̀ má lọ sí ọ̀dọ̀ ọba lẹ́yìn ẹ káàbọ̀ dádì premier pẹ̀lú gbogbo ẹ̀ tó ń lọ lọ́tún lọ́sì wọ́n ro àròjinlẹ̀ àwọn ọmọ ìlú yẹn ro àròjinlẹ̀ wọ́n wo wájú wọ́n wo ẹ̀yìn wọ́n ní tí ọmọdé bá ṣubú á wo wájú tí àgbà tó bá ṣubú á wo ẹ̀yìn wò wọ́n wò ó àti gbogbo ẹlẹ́yàmẹ̀yà àti Yorùbá o àti Ìgbò o àti Haúsá o oníkálukú rò pé ó dàbí pé kò sí ọjọ́ ọ̀la mọ́ fún ìlú yìí kò sí ìrètí gbogbo ìrètí tí wọ́n ní ó ti dópin nǹkan tó mú jáde nínú ìbò tí wọ́n ṣe kíni tí wọ́n dì kọjá tó kọjá lọ nìyẹn kò sí ìrètí kò sí ọjọ́ ọ̀la kò sí ìfọ̀kànbalẹ̀ nǹkan tí ó wà
nǹkan tí wọ́n rí dìmú, nǹkan tí wọ́n rí pé ó máa ṣẹlẹ̀ ni pé kó ní kálukú máa lọ ní ìlọ ẹ̀. Àbí ṣé èyí tí ó ṣẹlẹ̀ pẹ̀lú MC Olúọmọ ni pẹ̀lú kí ni orúkọ igbákejì àwọn Ìgbò yẹn, IPOB yẹn, Simon Ekpa or whatever. Ṣé èèyàn ni ká sọ ni? Ṣé ti rí pé ó ti ń jọra wọn? Ṣé ti rí pé mẹ̀yàmẹ̀yà, ogun ẹlẹ́yàmẹ̀yà? Ṣé ti rí àbẹ́ẹ̀rí? ọ̀rọ̀ òwe ló ń pa fún wa yan, òwe. Wọ́n dẹ̀ ní wọn ò fún wa lọ́rọ̀ sọ, láti sọ òótọ́ fún ara wa. Ẹ jẹ́ ká sọ òótọ́ fún ara wa. Ibi tá bá sọ sí kọ́ la máa kú sí. Ẹ wo arákùnrin MC Olúọmọ. Èmi ò ṣẹmọ̀, kò sí nǹkan tó kàn mí, mi ò kórìíra ẹnikẹ́ni. Ṣùgbọ́n ní July 3rd, ìgbà tí wọ́n fẹ́ lọ ṣe rally ní ìlú Èkó nítorí ọ̀rọ̀ Yorùbá Nation yìí, kí ni wọ́n dìde? Wọ́n dìde ogun, wọ́n dìde ìjà, wọ́n dìde ọ̀tẹ̀. Ó wá di nísìnyìí, ṣé wá rí pé tí àwọn ọmọ Ìgbò yẹn tán bá ń sọ̀rọ̀ sí wọn, Ọlọ́run mọ̀ ń gbọ́, wọ́n rí sọ. Wọ́n rí sọ dáadáa, wọ́n tún lè sọ jù bẹ́ẹ̀ lọ. Torí pé àwọn ni wọ́n pe olè wọlé. Àwọn ni wọ́n mọ́lè wọlé náà. So ọ̀rọ̀ ò tọ́ sí wọn lẹ́nu. Ìjà ẹlẹ́yàmẹ̀yà, mò ń gbà ládùúrà ni pé kí ó má lọ ṣẹlẹ̀, kí ó má bẹ̀rẹ̀ láti ìlú Èkó, torí bó ṣe ń lọ, ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Bí gbogbo ẹ̀ ń ṣe ń lọ, ó ń kọni lóminú. Ẹ wo, mi ò mọ̀ bóyá ẹ gbọ́ ibi tí wọ́n jó. Ṣé rí pé wọ́n jó ibì kan ní ìlú Èkó ní èní? Wọ́n jó ibì kan ní ìlú Èkó. Ó jó, iná yẹn dẹ̀ jó títí, mi ò fẹ́ ṣe ẹ̀ níbí báyìí. Ẹ lọ, ó wà ní orí YouTube. Ẹ má bínú torí pé ó lè affect Facebook page mi. Iná ń jó, iná yẹn ń jó gan. Kò sí àwọn panápaná níbẹ̀, kò sí àwọn ọlọ́pàá, kò sí ambulance. Ṣé ìlú nìyẹn? Ẹ wá wo gbogbo bí iná yẹn ṣe ń jó. Ṣé mọ̀ pé àwọn iná kíní tó èéfín afẹ́fẹ́ yẹn, ṣé mọ̀ pé ibẹ̀ làwọn èèyàn á sì òun ni wọ́n máa mí sínú, wọ́n tún máa mí síta. Afẹ́fẹ́ tó ń fẹ́, atẹ́gùn tó ń fẹ́. Ṣé ìlú nìyẹn? Kẹ́ ẹ sọ fún mi. Gbogbo àwọn tínú wọn dùn pé wọ́n wọlé, inú wọn dùn. Ọlọ́run mọ̀ ń gbọ́. Ẹ ń pa àwọn ènìyàn lẹ́kún. Ẹ wá ń sọ pé wọ́n wọlé. Kì í ṣe nǹkan téèyàn máa yọ̀ sí rárá. Mo sorry láti sọ. Níwọ̀nba tèmi o, bí èmi ṣe rí o, ojú tèmi fi wò ó. Kò sí ọjọ́ ọ̀la. Ẹ̀kọ́ tí mo rí kọ́ ní inú ẹ̀ ni pé kò sí ọjọ́ ọ̀la fún ìlú mùjẹ̀mùjẹ̀ yẹn mọ́. Kò sí àtúnṣe fún ìlú mùjẹ̀mùjẹ̀ yẹn mọ́. Ìlú ẹrú, ìlú Nàìjíríà, ìlú tó ti expire láti 2014, tó jẹ́ pé 1999 constitution fraud ni. Ìbéèrè tí mò ń béèrè lọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu, ṣé orí 1999 constitution náà ni wọ́n sì máa ṣe ìjọba lé lórí ni àbí kí ni? Gbogbo ẹ̀yin tẹ́ ń jó tẹ́ ń yọ̀ pé ọmọ Yorùbá kan sì wọlé. No. Ẹ jẹ́ ká ro àròjinlẹ̀. Ẹ jẹ́ ká rántí ẹ̀yìn ọ̀la. Ẹ jẹ́ ká rántí, mi ò fẹ́ mọ̀ bí oníkálukú wa ṣe lè pẹ́ tó ní ayé yìí. Ọjọ́ kan ó máa kù oníkálukú kù iṣẹ́ ọwọ́ ẹ̀. Bí wọ́n ṣe máa ń sọ pé ẹ̀rù á máa bà mí tí n bá rántí ọjọ́ àti sùn mi. Ẹ̀rù á máa bà mí tí n bá rántí ọjọ́ àti sùn mi. Àwọn Mùsùlùmí ni wọ́n máa ń kọ orin yẹn. Ó sápa mí lórí ni. Orin yẹn sápa mí lórí. Ó yẹ kí ẹ̀rù máa bà gbogbo wa. Nítorí pé ọjà ni a wá ná ní ayé yìí. Ọjọ́ kan oníkálukú máa padà sílé. Ọjọ́ kan
oníkálukú máa lọ jíyìn iṣẹ́ ọwọ́ ẹ̀ ní ọjọ́ kan oníkálukú máa dúró níwájú tẹ̀dájọ́ tá ó jíyìn gbogbo nǹkan tí a ti gbé ilé ayé ṣe. All of them know that they are guilty of evil people because it's their fault, but they are pretending to blame. Bẹ́ẹ̀ ni wọ́n ti gbàgbé oúnjẹ alẹ́ wọn fún. Bẹ́ẹ̀ ni ẹ ṣé mọ́mì mi Táíwò Edúnjọbí, ẹ ṣé mà. Wọ́n ti gbàgbé àwọn ni wọ́n gbé oúnjẹ alẹ́ wọn, wọ́n gbé fún ológbò jẹ. Wọ́n wá ń bú àwọn Ìgbò nísìn. Tòótọ́ ni mà. Àwọn ni wọ́n fà, àwọn ni wọ́n pe olè wọlé. Wọ́n dẹ̀ ti sọ wípé bí òwò ẹ̀yin ẹ foríjì mi ò bí wọ́n ṣe máa ń sọ ní ilẹ̀ Yorùbá. Tí ẹrú bá ti pẹ́, tẹ́rú bá ti pẹ́ ńlé, ó máa ń bọ́ alájọbí ni. Bẹ́ẹ̀ ló ṣe rí. Àwọn ni wọn ò jẹ́ ká rí ọ̀rọ̀ sọ, wọn ò fúnyàn lọ́rọ̀ sọ. Ìgbà tí wọ́n tún wá ń kébò tí àwọn ìgbà tó wá yẹ kí bàbá wá darapọ̀ pé ókè o, ìran àwọn rèé o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ rí nígbà kan ní 1997, bóyá ní July 12, 1997 or April 1997, ìkànnì méjèèjì. Páwọn ò ní gbàgbọ́ mọ́ nínú wọn Nàìjíríà. Kí ló wá ṣe nísìn? Kí ni wá ṣe tẹ́ ẹ ṣe kẹ́ ṣe kí ni kẹ́ rùgbà kẹ́ jà fún ìran yín láti gba ìran yín kúrò nínú oko ẹrú? Ẹ wá lè gba ìran yín kúrò nínú oko ẹrú tán o, ká gba Yorùbá nation, kẹ́ wá sọ pé ẹ fẹ́ jẹ́ ààrẹ. Ìbá mà yẹ yín o, ju gbogbo eléyìí tẹ́ kóra yín sí lọ. Ṣé gbọ́ nǹkan tí arákùnrin tó sọ̀rọ̀ síwájú tí mo play ohùn ẹ̀ fún wa? Ṣé gbọ́ nǹkan tó sọ bàbá? Àti gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi, ẹ̀yin oníṣẹ́ ìkà, ẹ ti dìbò, ó yé yín, ó yé ẹlẹ́dàá àṣẹ̀dá. Mi ò dá ẹnikẹ́ni lẹ́jọ́ kí a má bàa dá mi ní ẹjọ́, ṣùgbọ́n ṣé bó ṣe yẹ ká ẹ ṣé bí wọ́n ṣe máa ń ṣe òun lẹ́yìn ṣe ní gbogbo àwọn ìlú ńlá níláwọ̀yàn. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà, bí wọ́n sọ pé wọ́n ní ọ̀nà ìbùrú, òun ni gbogbo ìbò tí ó kọjá ní ìlú yẹn, ọ̀nà ìbùrú ni pé wọn ò gbà wọlé. Àtàwọn ìlú míì náà wọn ò gbà wọlé. Òun ni kò tí ì yé mi pé ẹ má mà tí ì yọjú, torí pé a mọ̀ bóyá wọ́n máa gbé ìjọba fún bàbá Bọ́lá Ahmed Tinubu ní oṣù karùn-ún. Bóyá wọ́n máa gbé fún wọn, bóyá wọn ò ní gbé fún wọn, ó dìgbà náà ná. Ó yé Ọlọ́run. Ìdí nìyẹn tí mo ṣe ń sọ fún àwa Yorùbá, àwọn ọmọ Yorùbá nation tí a dúró tán, àwọn ọmọ Yorùbá nation tó jẹ́ pé a ṣe Yorùbá nation láàárọ̀, ó jẹ́ pé alẹ́ à ń ṣe òṣèlú. No. Ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́, àfi ẹni tó bá forí tì dé òpin, òun la ó gbàlà. Ẹ má jẹ́ ká sọ wípé torí tí lágbájá ti wọlé, torí tí làkàṣègbè ti wọlé, kò sí nǹkan tó jọ kò sí nǹkan tó jọ Yorùbá nation mọ́. Ẹ jọ̀wọ́, ẹ má jẹ́ ká bá wọn lọ́wọ́ sínú ẹ̀. Ibi táwa ń lọ yan, òun ni kẹ́ jẹ́ ká wà máa wò. Ẹ má jẹ́ ká ṣojo, ẹ má jẹ́ ká bẹ̀rù, no shaking. Nígbà tí ó wọ̀ àti ìgbà tí kò wọ̀, Yorùbá nation lèmi dúró fún. Ẹ̀yin ńkọ́? Torí pé ọjọ́ ọ̀la wa, torí ọ̀la wa, torí àwọn wo ni ọ̀la wa, ìran wa, àwọn ọmọ kéékèèké, àwọn oyún inú, àwọn ọmọ tó ń rákò, àwọn ọmọ tó ń rìn, àwọn tí ebi ń pa, àwọn tí ìyà ń jẹ, àwọn opó, àwọn ọmọ òrukàn, àwọn tí wọ́n ti ro ara wọn pin, àwọn tí wọ́n ti rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́. Títorí àwọn wọ̀nyí, torí kí ìran wa má bàa di ohun ìtàn, torí kí àṣà àti ìṣe wa má bàa lọ, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ má jẹ́ kí agara kí ó dá wa ní rere ṣe. Nígbà tó bá tó àsìkò, nígbà tí èmi àti èmi tí a ò bá ṣe àárẹ̀, a máa dé ilẹ̀ lérí ní àṣẹ Èdùmàrè.
àwọn alálẹ̀, àwọn wo ni alálẹ̀? Wọ́n máa ṣe alátìlẹyìn fún àwọn aṣíwájú wa, àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ Yorùbá nation dání tọkàntọkàn. Ó máa mú gbogbo wa dé ilẹ̀ ìlérí. Ṣùgbọ́n ìbẹ̀rù kan ò sí, ìfòyà kan ò sí. Ẹ jẹ́ ká dira wa mú. Ẹ jẹ́ ká gbé ọkàn lé Elédùmarè. Lẹ́ẹ̀kan Yorùbá, ká má ṣe, ẹ jọ̀ọ́ ẹ má bínú, ká ṣáà máa ṣe dáadáa. Ohun tí a bá ṣe lénìí, ọ̀rọ̀ ìtàn ni bí dọ̀la, lẹ́sẹ̀ rere, lẹ́sẹ̀ ká. Mò ń ka comment ní, ẹ jọ̀ọ́ ẹ má bínú, léṣe rere, lẹ́sẹ̀ ká. Tó bá rántí ikú, bẹ́ẹ̀ ni yóò sọ ẹ kú atótónu. Ẹ ṣeun gan ni sà. Àbí àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé gan ni sà. Ká ṣáà máa ṣe dáadáa. Àtẹni tó ṣe rere, àtẹni tó ṣe ibi, kò séyìí tó gbè. Àti ayé yìí dẹ̀ lọ ni ìdájọ́ ti máa bẹ̀rẹ̀. Àti ayé yìí lọ ni. Kí ni wọ́n máa sọ nípa ti èmi? Kí ni wọ́n máa sọ nípa ti ẹ̀yin? Kí ni wọ́n máa sọ nípa ti bàbá Bọ́lá Ahmed Tinubu? Kí ni wọ́n máa sọ nípa Jídé Sanwó Ẹ̀mí? Kí ni wọ́n máa sọ nínú ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin àwọn olóṣèlú wọ̀nyí, ẹ̀yin ìkà, ẹ̀yin ọ̀dájú? Kí ni wọ́n máa sọ nípa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá wọ̀nyí tí ẹ dákẹ́, tí ẹ fọwọ́ lẹ́rán, tí ìyà ń jẹ ìran yín tẹ́ ń wò? Ẹ ń bá wọn pariwo, ẹ ń bá wọn polówó kí wọ́n dìbò. Wọ́n dẹ̀ ti dìbò náà tán. Ṣùgbọ́n kò ṣe kí ni? No going back. Wọ́n ti dìbò náà tán. Ìyẹn kò ní kankan ṣe pẹ̀lú Yorùbá nation. Kò ní kankan ṣe pẹ̀lú Yorùbá nation. Wọ́n di tiwọn, wọ́n ṣe tiwọn. Yorùbá nation àdìtú ni. Àdìtú òun ni ọ̀rọ̀ Yorùbá nation. Kò sí ẹ̀dá kankan tí ó lè yé bí kò ṣe Ọlọ́run Elédùmarè. Ilé tí Ọlọ́run ti kọ́ ni ọ̀rọ̀ Yorùbá nation. Tẹ́ bá rántí pé mo sọ síwájú pé ìpìlẹ̀ tí Ọlọ́run Elédùmarè fi lé ilẹ̀ òun ni Yorùbá nation. Kò sí ẹ̀dá tó lè wó. Nǹkan tá a kàn máa ṣe fún ara wa ni pé ká máa gba ara wa níyànjú. Nǹkan tá a máa ṣe fún ara wa ni pé tí ẹ̀yin àti èmi lè ṣe fún ara wa ni pé ká máa tẹ̀síwájú. Nǹkan tí ẹ̀yin àti èmi lè ṣe fún ara wa ni pé ká má jẹ́ kó rẹ̀ wá, ká má jẹ́ kó sú wa. Nǹkan tí ẹ̀yin àti èmi lè ṣe fún ara wa ni wípé ká má sọ wípé torí tí àwọn Yorùbá kan ti dé ibi ipò ààrẹ kan, fún ìdí eléyìí kò sí nǹkan tó jọ Yorùbá nation mọ́. Nǹkan tí èmi máa sọ fún ẹ̀yin àti èmi nìyẹn. Kíyà má bàjẹ́ gbogbo àwọn tí ẹ̀mí wọn ti lọ sí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ Yorùbá nation yìí, fún ikú wọn kó má bàjẹ́ lásán. Kíkú wọn má bàjẹ́ lásán. Kí gbogbo làálàá wọn má bàjẹ́ lásán. Torí pé tí a bá wò, tí a bá ro àròjinlẹ̀, ẹ máa rí pé iṣẹ́ pọ̀ fún ẹ̀yin àti èmi gan láti ṣe gẹ́gẹ́ bí orin orílẹ̀-èdè Yorùbá. Iṣẹ́ pọ̀ fún ẹ̀yin àti èmi gan láti ṣe. Ìbò tí ó ṣẹlẹ̀, ìbò tí wọ́n dì kọjá yẹn, ó really ṣe kí ni? Ó confirm ẹ̀ gan ni. Gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀, ó jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ ṣẹ̀ bẹ̀rẹ̀ fún ẹ̀yin àti èmi ni. Ìdí nìyẹn tí mo ṣe ń rọ̀ wá. Tẹ́ bá mọ ẹnikẹ́ni, bóyá aládùúgbò yín ni, bóyá ará ilé ìjọsìn yín ni, bóyá ọmọ ìyá yín ni, bóyá ẹ̀gbọ́n, bóyá àbúrò yín ni, bóyá ọkọ yín ni, bóyá aya yín ni, bóyá mọ̀lẹ́bí yín ni, ẹ bẹ̀ wọ́n, ẹ rọ̀ wọ́n. Ẹ ní ká jẹ́ ká tìjọ tẹ̀síwájú. Ẹ sọ fún wọn pé kí wọ́n má jẹ́ kó rẹ̀ àwọn. Ẹ sọ fún wọn kí wọ́n má jẹ́ kó sú àwọn. Ẹ káàbọ̀ mọ́mì mi Wẹ̀mí Adésànyà. Nítorí pé ìlú tí wọ́n ń pè ní ìlú Nàìjíríà, ìlú tí Ọlọ́run ti kẹ̀yìn sí ni, ìlú tí Ọlọ́run ti fagilé
ẹ ṣé mọ́mì mi, ìlú tí Ọlọ́run ń bínú sí ni. So fún ìdí eléyìí ẹ gbàgbé pé ẹnìkan ló wọlé, ẹnìkan ni kò wọlé. Ẹ gbàgbé pé ọmọ Yorùbá kan ni ó wọlé, ọmọ Yorùbá kan ló máa tún ìlú náà ṣe ní orí 1999 constitution òun ló wọ́n máa fi tún un ṣe ni. Bí áńgẹ́lì sọ̀kalẹ̀ láti òkè ọ̀run, kí ẹ má bínú ẹ̀yin mùsùlùmí o, kí àwọn ti mùsùlùmí ànábì náà sọ̀kalẹ̀, tí àbáláyé gan kan kò sẹ́ni tó lè tún ṣe. Ọ̀nà àbáyọ nìkan fún ìlú yan ni kí oníkálukú máa lọ ní ìlọ ẹ̀, ká pín gàárì. Nítorí pé bí mo ṣe sọ síwájú, àti 2014 ni àwọn olórí burúkú tí wọ́n kó wa papọ̀. Láti 1914 títí di 2014 ó ti pé 100 ọdún tó yẹ ìgbà tí ìbágbé wa kò wọ̀ mọ́, kò rọrùn mọ́, ló ti yẹ kó ní kálukú ṣe kí ni ká pín. Ẹ ṣeun mà, torí kò sí nǹkan kan, kò sí àǹfààní kankan, kò sí èrè kankan tí a lè tọ́ka sí pé again àgbà ajẹ ní ara ìjọba yìí, bí kò ṣe pé ẹkún òun ìpayín keke òun ni wọ́n ń dá sí ayé àwọn ènìyàn, àwọn tí wọ́n láwọn ṣe kíni, tí wọ́n ń ṣe ìjọba lé lórí, àwọn ará ìlú, àwọn ọmọ ìlú. Ṣé irú nǹkan bẹ́ẹ̀ ló wá ní ká dákẹ́? Ẹ wo gbogbo ẹ̀ bó ṣe rí nísìn, wọ́n ń fi owó ra owó, kò tiẹ̀ tún wá sí owó ọ̀hún gan náà, kò sí iṣẹ́, kò sí omi, ọ̀nà ò dára, kò sí iléèwé tó wà tó dáa, àwọn èèyàn wọ́n ń gba owó ni, wọ́n ń gba owó. Iléèwé ti ìjọba, tẹ́ bá dé ibẹ̀, ibi tí àwọn ajá ẹlòmíín sùn gan ó dájú ibẹ̀ lọ. Ṣé bá ṣe máa bá lọ nìyẹn? Tẹ́ bá dé ilé ìwòsàn, kò sí iná nínú ilé ìwòsàn, tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ abẹ, wọ́n á ṣẹ̀ ṣe kíni, wọ́n á ṣẹ̀ lọ ra epo. Àwọn ẹbí àwọn tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ abẹ fún, wọ́n á ṣẹ̀ fún wọn lówó kán lọ ra epo tí wọ́n máa lò fún generator. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ìlú tẹ́ ń dìbò fún nìyẹn? Àwọn gómìnà, ààrẹ tẹ́ gbé wọlé, kí ni wọ́n fẹ́ ṣe? Kí ni nǹkan tí wọ́n ti ṣe sí ọdún 4 sẹ́yìn? Kí ni ìyàtọ̀? Kí ni nǹkan tó tún sọ pé wọ́n tún máa ṣe nǹkan míì tó dáa nínú ọdún 4 tí wọ́n máa bẹ̀rẹ̀? Ẹ jẹ́ ká dìjọ ro ẹ jẹ́ ká ronú jinlẹ̀. Gbogbo wọn tí wọn tara wọn nìkan ni wọ́n, ara wọn nìkan, kì í ṣe torí pé wọ́n nífẹ̀ẹ́ mẹ̀kúnnù, ṣùgbọ́n ìfẹ́ ara wọn, ìmọ̀tara ẹni nìkan ó ti jọba sí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Wọ́n ti di ọ̀dájú kalẹ̀ síbẹ̀. So ẹ má gbára lé wọn. Nǹkan tí mi rí kọ́, nǹkan tí mi rí dìmú, òun ni mo ti sọ yẹn o. Mi ò mọ̀ ti yín, mi ò mọ̀ ti ẹlòmíì. Gbogbo wa la ní ẹ̀tọ́, gbogbo wa la ní àǹfààní sí nǹkan kíǹkan tí a bá gbàgbọ́. Ṣùgbọ́n nǹkan tí èmi gbàgbọ́ ni wípé tí mo dẹ̀ dúró lé lórí, tí mi ò dẹ̀ ṣojo, tí mi ò bẹ̀rù, ni wípé ilé ti ya ọmọ Yorùbá. Èèyàn gan tún lágbára, fi owó ra owó ni ó kọ̀tún sí owó náà pàápàá. Ó ga o. Èèyàn gan ó ga o, fi owó ra owó ni ó kò tún sí owó náà pàápàá. Ṣé ẹ ti gbọ́? Màmá mi níbí báyìí, mọ́mí Wẹ̀mí Adésànyà, wọ́n ní yọtún owó náà, wọ́n ní kò tún sí owó náà pàápàá. So òun ni mo wá ń sọ pé kí ni nǹkan tí ẹ̀yin àti èmi, kí ni ẹ rí dìmú? Kí ni nǹkan tá a máa jó sí? Eléyìí, nǹkan tó wà nílẹ̀ yìí, ó ń kọ èmi ní ti èmi o, ó ń kọ mí lóminú. Ẹ̀rù ń bà mí. Torí ìnira yìí ti pọ̀ jù, ìyà yìí ti pọ̀ jù. Kò dẹ̀ gbọ́dọ̀ máa lọ báyìí. Kò dẹ̀ sí àtúnṣe.
ṣé Shettima tó jẹ́ igbákejì bàbá Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé godfather àwọn bandits ṣé yan ni ká máa yọ̀ sí ni? Ẹ jẹ́ ká dìjọ ronú jinlẹ̀ dáadáa. Ẹ gbàgbé nípa ẹ̀yà, ẹ jẹ́ ká gbàgbé ẹgbẹ́ tẹ̀sìn sí ẹ̀gbẹ́ kan. Ẹ jẹ́ ká dìjọ ronú jinlẹ̀, ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ fún ara wa. Ewu ń bẹ lóko lóńgẹ́ gangan fún rẹ̀, ewu ni, òun ni nǹkan tó wà nílẹ̀. Ṣùgbọ́n èmi mọ̀ wípé Ọlọ́run ó ń bẹ, Ọlọ́run wà lórí ìtẹ́, Ọlọ́run máa gbọ́ igbe àwọn àyànfẹ́. Yorùbá nation yan gangan. Ọlọ́run máa wo ti gbogbo àwọn tí wọ́n ti ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀, àwọn aláìṣẹ̀. Ọlọ́run máa wo ọlá tiwọn. Gbogbo àwọn tí wọ́n ti bá ìrìnàjò Yorùbá nation yìí lọ, Ọlọ́run ò ní jẹ́ kí ikú wọn jẹ́ sí asán, kò ní jẹ́ sí òfo. Ọlọ́run máa wo ti bàbá Bọ́lá Ìgè, ó máa wo ti bàbá Awólọ́wọ̀ àtàwọn yòókù tí wọ́n jẹ́ tòótọ́ tí wọ́n nífẹ̀ẹ́ ran wọn. Ó máa fi gba ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá nation fún wa. Ó máa fi gba orílẹ̀-èdè Yorùbá fún wa. Nígbà tí ẹ̀yin àti èmi, nígbà tí a ò rò, nígbà tí a bá rò pé ìrètí wa ti pin, Ọlọ́run kàn máa mú ọ̀nà àbáyọ. Èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run wà ní ẹnu iṣẹ́. Àwọn onílẹ̀ gangan ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé àwọn gangan ni wọ́n ti jí, àwọn gangan ń bínú. Nítorí pé bí wọ́n ti fi ìran Yorùbá sílẹ̀ sí, bẹ́ẹ̀ kọ́ ló ṣe wà. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ o, mo mọ̀ lóore fún ẹ̀yin bàbá àti màmá tẹ́ wá farabalẹ̀ gbọ́ nǹkan tí mo ní sọ. Ní ọ̀la, kí Ọlọ́run kó jẹ́ ká tayọ̀ ọ̀la, a máa ṣe ètò ẹni tó bá ń wá ọkọ, ẹ̀yin tẹ́ ń wá aya, ẹ̀yin tẹ́ ẹ̀ ní ọkọ nílé, tẹ́ ẹ̀ ní aya nílé, òun ni ètò náà wà fún. Ẹ máa bá mi pín káàkiri. Aago 8:30 ní ọ̀la ní agbára lọ́wọ́ Ọlọ́run ní alẹ́ ọ̀la. Ẹ bá mi pàdé, ó máa lẹ́tìkẹ́. Yorùbá nation, no going back. Bẹ́ẹ̀ ni, no going back. Ẹ má jẹ́ ká ṣojo, ẹ má jẹ́ ká bẹ̀rù. Ibi tá à ń lọ kò jìmọ́ rárá. Ẹ ṣé gidi gan o. Ilẹ̀ Yorùbá gbè wá o. Àwọn ọ̀dàlẹ̀ inú wa ni kò ní gbè. Ó dìgbà kan náà o. Ire o.